Mojúbà onílé, mojúbà àlejò, mojúbà ọkùnrin, mojúbà obìnrin, mojúbà akọ́dá, mojúbà àṣẹ̀dá, mojúbà àràbà, mojúbà orí oko, mojúbà oko oko, olúwo ìbà, ojúgbọ̀nà ìbà, ìyánífà ìbà, ìbà Tirelú tòṣùgbó, awo olùkẹ́kùn mo ṣèbà yín, mojúbà ọlọ́kùnrin, mojúbà olóbìnrin, ọ̀gángan sóhun lálákè sọ, ifá ló di pòròǹdé fẹ̀, èmi náà ló di pòròǹdé fẹ̀. Ọ̀rúnmìlà nígbà tá a dé fẹ̀ nǹkan kí la bá? Mo ní àbẹ́ nìkankan, mo ní àkìtàn nìkan la bá. Ọ̀rúnmìlà ní àkìtàn ní gbẹ̀yìn ìlú, àtèmi àtẹ̀yìn àti gbogbo àwa tá a jọ ń gbọ́ ṣò yìí, àwa lágbẹ̀yìn gbogbo àwọn ọ̀tá wa. Fún àwa tá a bá yẹ pé òní ló bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀lé ṣẹ̀ṣẹ̀ alábàápàdé Olóòótọ́ TV lórí YouTube tá a wà yìí, ẹ bá mi gbìyànjú, ẹ bá mi subscribe sí channel wa. Fídíò wa yìí ẹ bá wa pín lógúnlógún, ẹ bá wa pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ bá wa pín nígbànígbà, torí pé ọ̀rọ̀ tí mo tún fẹ́ sọ lónìí ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni o, ọ̀rọ̀ tó ṣe kókó ni fún gbogbo àwa tá a bá jọmọ káàárọ̀ òjíire, pàápàá fún ọjọ́ iwájú ìtàn wa. Ìtàn ṣe pàtàkì nílẹ̀ káàárọ̀ òjíire torí àwọn àgbàlagbà ní kúgú lorò, wọ́n ní kúgú léégún, kúgú níyàwó jẹ́ lọ́ọ̀dì ọkọ rẹ̀, kúgú lọkọ náà jẹ́ níwájú aya rẹ̀, kúgú lẹyẹlé ń fọ́ nínú kòtò. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí ó ṣe pàtàkì gan nítorí wípé àwọn òpìtàn gbàǹjo kan ti dé tó jẹ́ wípé wọ́n fẹ́ mọ kó nǹkan apá ọ̀tún, wọ́n fẹ́ mọ kó lọ sí apá òsì, bóyá torí wípé wọ́n wá traffic lórí péjì wọn, bóyá torí pé wọ́n wá traffic lórí YouTube wọn, bóyá torí pé wọ́n wá traffic lórí àkáǹtì wọn, àmọ́ àbí kó dẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan, àwọn agbésùnmọ̀mí kan, wọ́n ti lọ rèé fún wọn lówó, wọ́n ti sanwó fún wọn, tó wá jẹ́ wípé owó tí wọ́n gbà iṣẹ́ rẹ̀ ni wọ́n ń ṣe. Èyí ló fà á tí wọ́n fi ń gbìyànjú láti máa dorí ìtàn ilẹ̀ Yorùbá kodò. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí, ọ̀rọ̀ Ifá ló yan ọba, Ifá kọ́ ló yan ọba, ṣéfá ló yan ọba eléyìí, Ifá kọ́ ló yan ọba eléyìí, àwọn olóṣèlú ló yàn, igbá ló ṣe gbá, àwo ló ṣàwo. Ọ̀pọ̀lọpọ̀ òpìtàn gan tiẹ̀ sọ pé láti dáadáa wa wá, láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wa, kò síbi kankan tán ti fi Ifá yan ọba. Lónìí ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ní Olóòótọ́ TV, ẹ farabalẹ̀, ẹ gbádùn wa, ẹ gbọ́ wọ́nrìnwọ̀nrìn ní ẹnu mi, ọ̀rọ̀ ńbárò máa rò fọ́, ẹ̀fọ́ ńbárò máa rò kọ, ọ̀rọ̀ kan gbé mi níkùn wúyẹ́wúyẹ́, ọ̀rọ̀ kan gbé mi níkùn wúyẹ́wúyẹ́, n ò rẹ́ni àbá sọ àfẹ̀yìn tẹ́ jẹ́ olólùfẹ́ mi, n ò réèyàn àbá rò àfẹ̀yìn tẹ́ jẹ́ ẹni tẹ́ ń tẹ̀lé wa, ẹ̀yin lájọ sọ̀rọ̀ yìí lónìí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ni wípé ṣé Ifá ló yan ọba àbí Ifá kọ́ ló yan ọba? Òun ni ọ̀rọ̀ tí a fẹ́ gbìyànjú láti jọ sọ lónìí. Tẹ́yìn bá sọ pé Ifá kọ́ ni wọ́n fi yan ọba, bó làwọn afọbajẹ ṣe wá yàn? Ṣé àwọn afọbajẹ wọ́n kàn jókòó ọjọ́ kan wọ́n dẹ̀ rò pé ẹni yìí òun ni ó dà, òun lè já àfijọba? Bó làwọn afọbajẹ ṣe fẹ́ yàn? Nínú ìṣẹ̀ṣe wa, owó kọ́ là ń worship o, owó kọ́, torí wípé gbogbo nǹkan náà ló da ayé rú. A kì í appreciate hard working, owó nìkan la máa appreciate. Ẹni tí ò lówó lọ́wọ́ a jẹ́ kẹ́nu rẹ̀ ó tọ́rọ̀, olówó nìkan lẹ́nu ẹ̀ tọ́rọ̀. Ṣùgbọ́n nínú ìṣẹ̀ṣe wa, nínú ìlànà àti fìyànjọba, kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ o. Ẹni tí ojú rẹ̀ bá kún jù ni. Ọ̀pọ̀lọpọ̀ wá ń ṣe mistake kan, wá ní ẹyin ṣèbí àwọn àrẹ̀mọ náà fi ń lédùn ọba, àrẹ̀mọ tán bá fi lédùn ọba wọ́n dáfá rẹ̀, ojú rẹ̀ kún ni, tójú rẹ̀ ọba kún ò ní fi lédùn ọba. Bẹ́ẹ̀ ni, bẹ́ẹ̀ ni, wọ́n dáfá rẹ̀, ojú rẹ̀ ló kún náà fi lédùn ọba, tójú rẹ̀ ọba kún ò ní fi lédùn ọba. Gbogbo ẹ̀yin ọba tẹ́ lè jáde, tẹ́ lè sọ pé Ifá ló yàn yín, mo kí yín. Nínú àwọn ọba tí wọ́n lè sọ pé Ifá ló yàn àwọn, ẹ jẹ́ kí n sáré fi díẹ̀ hàn wá nínú wọn. Tó wá di káwọn èèyàn mi tó wá sọ fún mi pé èmi ni Ifá mú kí n wá di kábíyèsí ọlọ́ta, so ibẹ̀ náà dẹ̀ ni mo ti wà. Olówu tilẹ̀ Kúta. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ kábíyèsí o. Wọ́n béèrè wípé ǹjẹ́ gómìnà náà ló yan ẹ̀yin náà síbẹ̀? Kábíyèsí yarí pátápátá o. Ó ní kí wọ́n má fi nu òun mọ̀ ọ́n jẹ. Ó ní Ifá
ni ó yan àwọn síbẹ̀ o, àti wípé gbogbo ọba aládé nílẹ̀ káàárọ̀ oòjíire èyí tí Ifá kò bá yàn tí wọ́n yan ara wọn, àwọn àṣìṣe oríṣiríṣi ni wọn yóò máa ṣe. ẹ ti rí ẹ̀yin èèyàn wa, tí ọba kan bá wá jáde tó ní Ifá kọ́ ló yàn òun síbi bẹ̀, ẹ̀yin náà wo irú ìgbésẹ̀ tọba yín ó máa gbé. ẹ ti mọ̀ pé ìyàwó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nírú wọn máa ń bí. mo rí fídíò kan tí àwọn bloggers kan tí wọ́n gbé tó ń sọ̀rọ̀ wípé ọba Ọ̀wádé Ẹlẹ́wọ̀tù ọba Abímbọ́lá ìyẹn Aláàfin Ọ̀yọ́ pé Ifá kọ́ ló yàn wọ́n, pé ìyẹn ló mú kí bàbá wa Ìbà Gani Adams tó ń sọ pé àwọn takété sí wọn. Ọ̀túnba Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ti sọ èdè tí àwọn fi ní láti takété lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe yan ọba Aláàfin Ọ̀yọ́ tuntun àti gbogbo ohun tó ní ṣe pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé. Ìgbàgbọ́ Ọ̀túnba ni pé Ifá ló yan kábíyèsí, ṣùgbọ́n fọ́nrán kan wà níbi tí ọba Olúwo ti ń sọ pé Ifá ò yan ọba mọ́ òbí ti tẹ́lẹ̀, pé Ifá kọ́ ló yan ọba nísìnyí. gbogbo àwọn nǹkan báyìí ní tó lè da omi àlàáfíà rú. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bloggers ẹ gbìyànjú, ẹ jẹ́ ká sọ ohun tí a bá máa sọ, ẹ jẹ́ ká mọ nǹkan tá a bá máa wí lẹ́nu. but ibi tí mò ń lọ kọ́ yẹn mo yí bìrì mo pa orin mi dà gẹ́gẹ́ bí àwọn àgbẹ̀ ti ṣe ọkọ́ dà lọ́rùn ebè. ní òní ohun tá a fẹ́ sọ náà lọ̀rọ̀ pé ṣé Ifá ló yan ọba àbí Ifá kọ́. ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín, ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá a mọ iye àwọn tó jẹ́ pé ọba ni wọ́n o, a mọ iye ìlú tó jẹ́ wípé ọba ni wọ́n ń jẹ́ ń bẹ̀, bẹ́ẹ̀ náà sì ni a mọ iye ìlú tó jẹ́ wípé baálẹ̀ ni wọ́n ń jẹ́ bíbẹ̀, a mọ iye ìlú tó jẹ́ wípé yóò lọ rèé kó ìsákọ́lẹ̀ fún ọba, fún àwọn tí wọ́n jẹ́ ọba, a dẹ̀ mọ iye ìlú tó jẹ́ wípé wọn ò lè dá ẹjọ́ wọn dá àfi tí wọn ò bá forí balẹ̀ lọ́dọ̀ ọba ńlá. ẹ má jẹ́ kí n bòkù lọ lé olóró, gbogbo wa la mọ iye ìlú tó jẹ́ pé Aláàfin tí wọ́n ti ń ṣe ọba lé wọn lórí. ọlá Aláàfin pọ̀ débi wípé ilẹ̀ Aláàfin pọ̀ débi wípé ó lọ rèé pààlà pẹ̀lú Òkè Ọya. ilẹ̀ Aláàfin tó ń lọ jàrá débi pé ó tún lọ rèé pààlà pẹ̀lú ilẹ̀ Ìdá-Omi. níwájú lẹ́yìn ọlá Aláàfin pọ̀ gan. ṣùgbọ́n nígbà tí àwọn olóṣèlú ń dé, wọ́n ń wò pé báwo ni ọba kan ti sọ pé òun lòun ní gbogbo ilẹ̀ yìí, òun lòun ní gbogbo ìlú yìí. ó di wípé àwọn tí wọ́n jẹ́ baálẹ̀ tí wọ́n wà lábẹ́ ọba, àwọn tán jẹ́ baálẹ̀ tí wọ́n wà lábẹ́ Aláàfin, ó di wípé ẹ jẹ́ kí eléyìí gbadé, ẹ jẹ́ kí eléyìí gbadé, ẹ jẹ́ kí eléyìí náà gbadé. tá a bá tiẹ̀ mọ gbogbo ń dáadáa, ní Ọ̀yọ́ wa yìí lásán, ní Ọ̀yọ́ Aláàfin tá a wà yìí, Ọ̀yọ́ Àtìbà tá a wà lónìí yìí, amọye aláhoro tó kẹ́ wípé wọ́n kóra papọ̀ tí wọ́n sọ papọ̀ mọ́ Ọ̀yọ́. bí àpẹẹrẹ Aké Ìtàn, aláhoro ni Aláké Ìtàn. tàbá dẹ̀ sọ̀rọ̀ aláhoro lẹni tó jẹ́ wípé ibi tó náà gbé ń ṣe ọlá, òun náà tó didi ìlú ni. ṣùgbọ́n wọ́n ní Afúnṣọ́ Olóńdé, bẹ́ẹ̀ lọ̀rọ̀ bá ṣe jẹ́. Afúnṣọ́ máa bá wa sọ nǹkan yìí, ẹni tó ní nǹkan ti dé. Aláké Ìtàn aláhoro ni, Alápàárà aláhoro ni, àwọn elépè ńṣẹ̀kẹ̀ aláhoro ni wọ́n, aláhoro ni wọ́n. bẹ́ẹ̀ ni àwọn Alákímọ̀rin, bẹ́ẹ̀ ni àwọn Onílọ̀rá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó jẹ́ wípé tẹ́ ẹ̀ bá fura dáadáa, àti omi àtọtí ó ti dà papọ̀, tó dẹ̀ jẹ́ wípé oníkálukú wọn ń gbègbè ayé àlàáfíà, wọ́n ń gbègbè ayé ìrọ̀rùn. ṣùgbọ́n kò sí bó ṣe lè wù kó rí, okùn ò ní gùngùngùn kó mọ́ níbi tá a ti fà wá. wọ́n ní kì í yà kó mọ́ pẹ̀tún. kò ní burúburú kálákè tó sọ pé torí pé òun jẹ́ aláhoro kó mọ́ forí balẹ̀ f'Aláàfin. kò ní burúburú kélépè sọ pé torí pé òun jẹ́ aláhoro kó mọ́ forí balẹ̀ f'Aláàfin. kò ní burúburú kí alájàgbá kó sọ pé òun ò ní forí balẹ̀ f'Aláàfin. kò ní burúburú kí Alápàárà olóhùn ò ní forí balẹ̀ f'Aláàfin. kò ní burúburú kí Onílọ̀rá kó ní bó ní t'Aláàfin ṣe jẹ́. kò ní burúburú
kí alákímọ̀ rìn kó sọ pé bó o ní títí Aláàfin ṣe jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bó tilẹ̀ jẹ́ wípé oníkálukú wọn náà ni wọ́n ń ṣe ọlá láàyè wọn. But kí ló bí ọ̀rọ̀ yìí wá ni wípé a mọ iye àwọn tó jẹ́ wípé ọba àṣẹ̀ǹbáyé ni wọ́n, tó dẹ̀ jẹ́ wípé ètò ìlànà ìṣe wọn ó ti wà láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọn ni, ó ti ní bí wọ́n ṣe ń ṣe. Wọ́n ní ọmọ kì í bá pè lé ìyá ẹ̀ kó ṣe aṣọ dá, òfìká òfìkó adífá fún Ọ̀rúnmìlà bàbá òfin ọ̀là lẹ̀dọ́mọ, òfìká òfìkó òfin tí bàbá mi filẹ̀ mo fi ń sọ. So ó ti wà nínú ìṣẹ̀dálẹ̀ wọn. Irú àwọn ìlú báyìí kò sí bọ́n ṣe fẹ́ ṣe o, torí pé wọ́n ní Ifá ló mọ ibi tí ilé ayé gbé ti wá, ìrìmọ̀jé ló lè sọ ibi tí wà gbéṣẹ̀. Ifá tó mọ ibi tí ilé ayé gbé ti wá yẹn tó dẹ̀ mọ ibi tí wọ́n ti ṣẹ̀, kò sí kankan tán fẹ́ ṣe nínú ètò òṣèlú wọn, nínú ìlànà ìlú wọn tí wọ́n sọ wípé bóò ni tìfá ṣe jẹ́, tí wọ́n sọ wípé bóò ni tìfá báwo. Ó tiẹ̀ wá yẹ ní gbogbo kó yọ wáró kò yọ àtọ̀ lé. Tí gbogbo ìlú bá tiẹ̀ wá sọ wípé àwọn ò kì í fi Ifá yan ọba àwọn, Ọ̀yọ́ Aláàfin kọ́ o. Mo tún tọ́rọ̀ yìí sọ, tí gbogbo ìlú bá sọ wípé Ifá kọ́ làwọn fi yan ọba àtàwọn o, kì í ṣe bí tọ̀yọ́ Aláàfin o. Ẹ̀yin tẹ́ bá ń wo ṣó yìí ẹ má bá mi pín lógúnlógún, ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n, ẹ pín nígbànígbà. Wọ́n nítorí kí odi ó lè bá a ṣe gbọ́rọ̀ la ṣe máa ń sọ létí ọmọ rẹ̀, nítorí afọ́jú lòjò ṣe máa ń kù, nítorí adití lòjò ṣe máa ń ṣú. Tí gbogbo ìlú bá sọ pé Ifá kọ́ làwọn fi yan ọba àtàwọn bí tọ̀yọ́ Aláàfin kọ́ o. Ní gbogbo ìlú tá a bá ti wá ń tàbùkù tí à ń yẹpẹrẹ Ifá, ẹ jẹ́ kí n sọ fún yín wípé torí ìjẹkújẹ àti àìmọ̀tàn àwọn afọbajẹ òun ni ó mú wọn sọ wípé Ifá kọ́ làwọn fi yan ọba. Ní gbogbo ìlú, mi dá ìlú kan yà sọ́tọ̀, ní gbogbo ìlú tán bá ti wá ń jẹ ọba, yálà baálẹ̀ ni wọ́n ń jẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n promote wọn tí wọ́n sọ wọ́n di ọba, àbọ̀bá náà ni wọ́n ń jẹ́ ń bẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Tá a bá gbọ́ ní ìlú kankan tó jẹ́ wípé ọba ni wọ́n ń jẹ́ ń bibẹ̀, bí abálẹ̀ ní ẹni tí wọ́n promote yín di ọba, ṣé ọba sáníyàn àbí ọba aládélé sáà ń jẹ́ ń bí àbí? Tá a bá ti lè gbọ́ tẹ́nikẹ́ni bá sọ bẹ́ẹ̀ pé Ifá kọ́ ni wọ́n fi yan ọba, ẹ sọ fún wọn wípé torí pé àwọn afọbajẹ ẹbẹ̀ wọn ò mọ ìtàn, àti wípé torí ìjẹkújẹ tí wọ́n fẹ́ jẹ òun ló mú wọn sọ nǹkan tán sọ yìí. Ẹ jẹ́ kí n là kó lè bá a ṣe yé wa, torí pé wọ́n ní ẹ̀là lọ̀rọ̀ tá a bá là kí ìyé ni, àìsọ̀rọ̀ ìyọ́rọ̀ ló sì pa ilé ìgbé àkọ́kọ́ tó sọ pé igbá wúwo olójà wo lọ. Ṣé ẹ mọ̀ wípé Ifá tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ẹ jẹ́ kí n kọ́kọ́ là báyìí ná. Wọ́n ní tá a bá kórìíra ẹlẹ́jọ́ ẹni ẹ̀bi là á jẹ. Ṣé ẹ mọ̀ pé yàtọ̀ wà nínú Ifá àti Ọ̀rúnmìlà? Ẹni tí ò bá mọ̀ kó mọ̀ o. Ìyàtọ̀ wà láàrin Ifá àti Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà ni òjíṣẹ́ Elédùmarè tá a lè fi wé gẹ́gẹ́ bí Ògún, Ṣàngó, Ọya, Ọbàtálá, Ilẹ̀, àwọn ìyá mi, Ọbalúayé, Ọbalùfọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Òjíṣẹ́ Elédùmarè tí Elédùmarè rán wá sílé ayé láti wá bá a ṣe ojúṣe òun, láti wá bá a ṣiṣẹ́. Wọ́n ní èèyàn wá ní rìn kó má ní ohun tí ó jẹ́ ìtọ̀nà rẹ̀. Èèyàn ò ní rìn kó má sí nǹkan kan tí ó jẹ́ ìtọ̀nà fún un. Wọ́n á sọ pé ẹ kú ìtọ̀nà, ẹni tó mọ̀nà ní ìtọ̀, ẹni tí ò bá ní ìtọ̀nà lọ́wọ́ kò sí bó ṣe fẹ́ tọ̀nà. Kí wá ní ìtọ̀nà tí Elédùmarè fún Ọ̀rúnmìlà tó fi rí ọ̀nà ayé tọ̀, tó fi tọ̀ pẹ́, tó fi tọ̀nà náà tọ́nà náà fi tọ́, tọ́nà ò fi dojú ọlọ́nà rú, òun ni Ifá tí Elédùmarè fún Ọ̀rúnmìlà. Òun la fi máa ń sọ pé Ifá ni ohun Elédùmarè tó fún Ọ̀rúnmìlà bára Àgbẹ̀mọ̀rẹ̀gún fún ìgbàlà, ìlanilọ́yẹ, ìtísílẹ̀, láti jẹ́ ká mọ ohun tó tọ́ yàtọ̀ sí tí ò tọ́, ètò ìṣẹ̀dálẹ̀ ilé ayé, ètò òṣèlú ilé ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. La ṣe máa ń sọ fáwọn èèyàn wípé gbogbo ẹni bá jọmọ káàárọ̀ òjíire, bá a ṣe ń kọ́ òde òyìnbó tá à ń kọ́ èdè Lárúbáwá, bẹ́ẹ̀ náà ló yẹ ká kọ́ Ifá. Torí gbogbo nǹkan tá à ń ṣe pátápátá inú Ifá yìí ló wà.
ìwọṣọ wa inú Ifá wa ló wà, ìjẹun wa inú Ifá ló wà, òwe tá ń pa inú Ifá ló wà, àkànlò èdè wa inú Ifá ló wà, ìtàn àtẹnudẹ́nu wa tá a bá fẹ́ gbọ́, tá a fẹ́ mọ̀ díjúdíjú, tá a fẹ́ kó yé wa inú Ifá ló wà, àṣà sọmọlórúkọ wa inú Ifá ló wà, àṣà àfinijoyè wa inú Ifá ló wà, àṣà ilé kíkọ́ wa inú Ifá ló wà, àṣà ìgbéyàwó inú Ifá ló wà, àṣà àrẹrẹni lọ́wọ́ inú Ifá ló wà, àṣà àsìnkú inú Ifá ló wà, gbogbo nǹkan tá à ń ṣe nílẹ̀ káàárọ̀ òjìrì pátápátá inú Ifá wa ló wà, gbogbo nǹkan tá à ń ṣe pátápátá inú Ifá wa ló wà. Ṣùgbọ́n a ní torí wípé a fẹ́ kórìíra ẹlẹ́jọ́ ẹni ká wá kó nǹkan apá ọ̀tún ká mọ̀ kó lọ sápá òsì. Gẹ́gẹ́ bí tí mo sọ wípé gbogbo ìlú tó bá ti ń jẹ ọba tẹ́ ẹ wá gbọ́ pé wọ́n sọ pé Ifá kọ́ náà fi ń yọba ń bibẹ̀, ẹ sọ fún wọn wípé torí ìjẹkújẹ táwọn afọbajẹ bẹ̀ fẹ́ jẹ, torí àìmọ̀ táwọn afọbajẹ bẹ̀ ni ló mú wọn máa sọ bẹ́ẹ̀, òun ló mú wọn máa sọ bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ kí n là kó yé wa, kí ni ojúṣe tí Ifá ń ṣe níbi ètò ọba yíyàn gan? Káwájọ mọ́ wá gbé gègé lé ká lè mọ̀ bóyá òótọ́ ni wọ́n fi Ifá yan ọba àbí wọn ò ní fi Ifá yan ọba. Kí ni ojúṣe tí Ifá ń ṣe? Alákọ̀ọ́kọ́ tẹ́ bá gbọ́ táwọn àgbàlagbà ní Ifá ló mọ̀ ní, Ifá ló mọ̀la, Ifá ló mọjọ́ mẹ́rin òòṣà dálé ayé. Ìtàn sọ́nbẹ̀ ni pé Ifá mọ òní, present situation wa, moment tá a wà yìí, Ifá mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, Ifá mọ àná, past events, Ifá sì mọ future, ọ̀la. Ẹ dákun ọba tá a fẹ́ fi joyè, ṣé kò yẹ ká mọ past year? Ṣé kò yẹ ká mọ atrocities tí àwọn ọba yẹn tó ti commit, ẹni tá a fẹ́ fi lédùn ọba? Ṣé dáadáa ló ṣe ni àbá ìdá ló ṣe? Ṣé kò yẹ ká mọ current situation rẹ̀? Ó lè ṣe dáadáa sẹ́yìn ṣùgbọ́n kó jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ kó jẹ́ pé àìdá ní í ṣe, táwo dẹ̀ ti wò wípé ẹni yìí ó ti ṣe dáadáa sẹ́yìn, àwa ti máa rò pé dáadáa tó ṣe sẹ́yìn ojú ẹ̀ náà látò fi máa fi wò ó. But Ifá máa sọ nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́, then future rẹ̀ ọjọ́ iwájú kí ni yóò jẹ́. Wọ́n ní ẹlòmíì lédùn òye tán wọ́n wà panú dàbí ìbọn, ẹlòmíì tẹ́ fi lédùn òye ó dórí òye ń tán báyìí yóò panú dàbí ìbọn ni. Ifá máa sọ future rẹ̀ fún wa, ẹni tá a fi lédùn òye yìí o, ìwà báyìí ni kẹ́ ẹ máa retí látọ̀dọ̀ rẹ o. Tẹ́ bá ohun tó gbèyọ̀nú sọ, Ifá tó ní ìbínú ò ṣe nǹkan fún ni sùúrù ní bàbá wa, àgbà tó ní sùúrù ohun gbogbo ló ní wọn ajogbo wọn ajá tó wọn ajá. Ifá gbinigbini bí ẹ ńlá yín gbá fún ná iná lòun ó joyè àmọ́ròrò, abò fún òrùn ó lòun ó joyè àmọ́ròrò, gbá fún sòpárógòdò ó lòun ó joyè àmọ́ròrò. Iná bó ṣe dáa tó àṣọ òníwà nú, amóṣùpá joyè àmọ́ròrò, òrùn bó ṣe dáa tó àṣọ òníwà nú, amóṣùpá joyè àmọ́ròrò. Lójú Ifá yẹn iná lákọ̀ọ́kọ́ tó jẹ́ àkọ́bí ọmọ ọba. Nípa pé àwọn afọbajẹ tán fẹ́ hùwà àgàbàǹgebè kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ o. Àwọn afọbajẹ pé wọ́n láwọn fẹ́ hùwà àgàbàǹgebè, ìlú tán bá ti sọ pé àwọn ò ní fi Ifá yan ọba àwọn, ìyànkuyàn ni wọ́n máa yàn. Bẹ́ẹ̀ ni ìlú tán bá ti sọ pé Ifá kọ́ làwọn ò fi yan ọba àwọn, ìyànkuyàn ni wọ́n yàn, kò sígbà tí wọn ò ní yan ọmọ àlè gẹ́gẹ́ bí ọmọ ọba. Wọ́n dẹ̀ ní tí ilé kan bá ń tòrò ọmọ àlè bẹ̀ ní ìdàgbà, tó túmọ̀ sí pé táàfin kan bá ń tòrò tó ń túbà tó ń túṣẹ, níjọ́ ẹ bá ti fọmọ àlè ìjọba ń bẹ̀, níjọ́ náà la ààfin yóò dàrú. Torí pé ọmọ tí bàbá bí kankan ò ní gún bàbá rẹ̀ lọ́bẹ, ọmọ tí bàbá bí kankan ò ní hùwà èpè. Níjọ́ tí ọmọ kan bá ti wá dórí oyè tó ní gbogbo ohun tí bàbá òun fi lé ò dáa, ṣíríkù ni mámúnì ni, ẹ ti mọ̀ pé ọmọ yẹn ọmọ àlè ni. Tẹ́ ẹ bá tú díẹ̀ dáadáa, tẹ́ ẹ bá ṣe DNA test fún, ẹ ti mọ̀ pé ọmọ àlè ni. But wọn ò ní jẹ́ kẹ́ ẹ dáfá torí pé wọ́n mọ̀ pé ọmọ àlè làwọn. Àwọn afọbajẹ náà ò ní gbà kẹ́ ẹ dáfá
tó náà ti mọ̀ pé ẹni táwọn fẹ́ fi lédùn oyè yìí kò deserve ẹ̀ but wọ́n ti gbowó wọ́n dẹ̀ mọ̀ pé tẹ́ ẹ bá dáfá ifá máa tú àṣírí. Iná òun làkọ́kọ́, oyè tán sì máa jẹ́ ilé wọn náà ló yà á mọ́ roro. Iná lòun ó joyè, kàkà káwọn afọbajẹ ó dáfá kán fi mọ̀ ṣé iná deserve àti wà lórí oyè yẹn, wọn ò dáfá torí pé iná ti gbé owó rẹpẹtẹ fún wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa ń dé, wọ́n ní owó tí wọ́n gbà ó fẹ́ lè dí odò. Iná ó ti gbé owó tó fẹ́ lè dí odò fáwọn afọbajẹ ìgbà náà, wọ́n fi iná joyè. Bí iná ṣe dórí oyè iná bayé jẹ́ ni o, àti pápá àtọ̀dàn iná jójójó, iná jólé, iná jó ààfin. Àwọn afọbajẹ náà wọ́n ní àfiná joyè iná bayé jẹ́ o. Ẹnìkan ò kọ́ wọn tí wọ́n fi jọ́kò lórí oyè, ẹnìkan kan ò kọ́ wọn tí wọ́n fi jọ́kò lórí oyè. Òrùn náà wọ́n ní ẹja tó fòrùn náà sí ń gbà wọ́n, èyí tó yẹ ká tó fi bí fá again kí fọ́ tọ́ wọn sọ́nà, wọ́n ní ẹja tó fi òrùn náà jẹ́ nígbò jẹ́ pé òrùn náà jí ọgbẹ́wò sẹ̀rẹ̀sẹ̀rẹ̀ bọ̀rùn, òun wọ́n ti rí òun náà gẹ́gẹ́ bí olówó, òun náà tún kówó fún wọn, wọ́n tún fòrùn náà joyè. Àárọ̀ kùtùkùtù ní inú òrùn lódùn dúró sí tiẹ̀, tó bá ti di lọ́sàn-án báyìí wọn ò bẹ́ẹ̀ nìkankan wọn dá, wọn ò mọ̀ sá káàkiri ni. Tó bá tiẹ̀ wá tásìkò kan àtodò tí wọ́n mu àti èso tí wọ́n ń jẹ àti gbó àtọ̀dàn wọn, òòrùn tiẹ̀ ń gbẹ gbogbo ẹ̀. Nígbà tó òòrùn bá pọ̀ jù yóò padà di ẹ̀rùn, wọn ò ní ẹ̀rùn gangan bàbá gbẹdògbẹdò. Wọ́n ní táwọn bá ń tẹ̀lé yìí lọ, táwọn bá ń tẹ̀lé ọba eléyìí lọ yóò bà gbogbo ayé àwọn jẹ́. Wọ́n tún yọ òòrùn náà kó bẹ́ẹ̀ kí wọ́n tó ṣẹ̀ṣẹ̀ wá wò pé àṣàkọ́kọ́ ajẹgba, àṣà ìkejì alulẹ̀, ẹ mọ̀jẹ̀ àtúnṣe kẹta ká tún jẹ gba bọ̀bẹ̀ ẹ̀já dáfá. Ní fáṣẹ̀ wá sọ fún wọn pé ọmọ kan wọn léńjẹ ni ẹ fi lédùn òye, òun ni yóò ro nílé lọ́rùn, òun ni yóò ro àlejò lọ́rùn. Táwa ni wọ́n lóṣùpá ni, àfìgbà tí wọ́n tó fi òṣùpá joyè àmọ́ oru lára tó wá dẹ̀ wọ́n. Ẹ̀yin èèyàn mi, tóṣùpá bá ràn ọmọdé ó jókòó sínú ẹ̀, àgbàlagbà ó jókòó nú ẹ̀, kó náà bàbá wa tó máa ṣeré inú òṣùpá. Ta ni abídá tí ó ṣeré inú òrùn tí wọ́n ti sọ pé aláboyún ò gbọdọ̀ rìn inú rẹ̀, wọ́n lọ́mọdé ò gbọdọ̀ ṣeré inú òrùn torí ara gbígbóná, wọ́n láàtún gbọdọ̀ súfèé nínú òrùn. Ta ló tó bẹ́ẹ̀ kó lọ rè jókòó nínú iná kó lóun fẹ́ máa ṣeré nínú iná tí ì bá ṣàwọn onídán? Ta ló tó bẹ́ẹ̀ kó fi iná ṣeré? Kò sẹ́ni tó tó bẹ́ẹ̀. Ẹ̀rí pálàyé tí fáṣe lójú bẹ̀ torí pé àwọn tán ń já afọbajẹ fún oyè amọ́roro, torí àwọn pé àwọn tán ń já afọbajẹ fún oyè amọ́roro torí pé wọ́n gbowó bọ̀dún kò jẹ́ kí wọ́n ṣe tó yẹ kí wọ́n ṣe. Ní gbogbo ìlú tán bá ti sọ wípé Ifá kọ́ ni àwọn fi ń yan ọba àwọn, ìyànkuyàn náà máa yàn. Nínú ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ìlú tún fi ń sọ pé àwọn ò fi Ifá yan ọba àwọn mọ́, ìdí mi tó leléyìí o. Torí pé nígbà míì àwọn tí wọ́n jẹ́ candidate tí wọ́n fẹ́ lédùn oyè, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé olówó ni, ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé ó ti fún àwọn afọbajẹ ní owó. Àwọn afọbajẹ dẹ̀ mọ̀ wípé lọ́pọ̀lọpọ̀ gbà àwọn lè dáfá kí Ifá má mú ìkankan nínú wọn. Owó táwọn ti wá gbà bò làwọn ó ṣe. Àwọn lè dáfá kalẹ̀ kí Ifá má mú ẹnìkankan nínú wọn. Èyí máa ń mú kí ọ̀pọ̀lọpọ̀ afọbajẹ kí wọ́n máa pẹ́ kọ̀rọ̀, kán máa dọ́gbọ́n, kán máa ṣẹ́ǹkì Ifá. Kán sọ pé tí Ifá báwo. Tẹ́ ẹ bá wo ní tí Ifá kan sọ lójú Ògúndáméjì, Ifá tó ní ọ̀rọ̀ sóresóre bẹ́ẹ̀ ni ó lè wé lórí, àfòmọ́ sóresóre bẹ́ẹ̀ ni ó lè gbò, jọ́mi kẹ́ni mọ̀tì ẹ̀ sóre mọ́dúbáfá gànà yóò dolóko láì bá tán. Kí ló ságànná dolóko? Ohun rere ló ságànná dolóko ohun rere. Àgànná lójú Ifá yẹn, because Ifá máa ń tú àṣírí gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ifá máa ń tú àṣírí. Oyè olóko, nígbà tí ọba olóko kú, òkùtẹ́ dànù, ọba wá wẹ̀sìn lọ. Gbogbo ọmọ ọba
tán rò wípé tán bá fi wọ́n lédú oyè eléwé iná ni gbogbo wọn. Iná dẹ̀ léléyìí ẹ̀ lè fi iná sára, jíjó ni ó máa jó ni. Wọ́n dáfádáfá, kò sí kankan nu wọn tó dù rẹ̀ kún, kò sí kankan bíbẹ̀ tí ó dù rẹ̀ kún. Bó làwọn wà ṣe? Ifá ló wá tọ́ wọn sójú ọ̀nà pé tẹ́ bá fẹ́ kí ìlú yín ó rójú, tẹ́ fẹ́ kí ìlú yín ó tòrò, èèyàn báyìí báyìí lẹ́lọ́ọ̀rẹ́ fi lédú oyè, àgànná ni ẹ wá fi jolókò. Àwọn afọbajẹ ní àgànná ò bólókò tán, kìí ṣe kò ní bloodline ọba lára. Àṣefádẹ̀mọ́ ti fa wí, àṣesámọ̀sámọ̀ ìkan nínú àwọn ọmọ ọba tí wọ́n ti fagídí léyà rẹ̀ kó láàfin àtọmọwọ́ rẹ̀, àsóhun ní àgànná. Ìgbà tágànná wá padà wá jolókò, òun ni ohun dáadáa ṣẹ̀ṣẹ̀ wá ń ṣẹlẹ̀ nílùú Òkò. Ẹ wo ohun tí Ifá yẹn sọ ń bẹ̀. Ká ní pé àwọn afọbajẹ ò gbọ́rọ̀ sí Ifá lẹ́nu ni, ìlú wọn ò lè rójú, ìlú wọn ò lè tòrò. Nǹkan tó dáa kò lè ṣẹlẹ̀ nínú ìlú wọn. Nǹkan tó dára kò lè ṣẹlẹ̀ ńbẹ̀ pẹ́ẹ̀pẹ́. Ṣé wá rí ètò tí wọ́n á jẹ́ parí rẹ̀ tó jẹ́ pabambarì ń bibẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pìtàn pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ sọ ìtàn, tẹ́ ẹ̀ bá tí ì kọ Ifá, kò sí ìtàn tẹ́ lè sọ tó lè pé láyéláyé. Bẹ́ẹ̀ ni, kò sí ìtàn tẹ́ lè sọ tó lè pé láyéláyé. Ṣé ìtàn tí wọ́n ti kọ sínú ìwé tó jẹ́ pé àwọn òyìnbó ló kọ̀tọ̀ fún wa, ṣé ìtàn lẹ fẹ́ máa kà fún wa? Àbẹ́yìn ti gbàgbé nǹkan tí Lord Macaulay tó sọ ní British Parliament, tó sọ wípé òun ti tò gbére gbogbo ilẹ̀ adúláwọ̀ káàkiri, òun ò rí ìlú tó jẹ́ wípé wọn ò kí ń jalè, wọn kì í parọ́, wọn kì í lu jìbìtì, kò sẹ́nì kankan tí ń tọrọ bárà nínú wọn. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní tá a bá fẹ́ mú wọn, ó ní àfi ká bà ẹ̀sìn wọn jẹ́ fún wọn, ká bà àṣà wọn jẹ́ fún wọn, ká bà ìṣe wọn jẹ́ fún wọn, ká wá ti tọ̀dọ̀ wa sí wọn. Ó ní ìgbà yìí láàtò lè ṣèkápá lórí wọn, ó ní ìgbà yìí láti lè jẹ gàba lórí wọn, ó ní ìgbà yìí láàtò lè kó wọn sábẹ́ ní àgọ́ wa ó tó lè dé adìẹ wọn. Lord Macaulay ló sọ bẹ́ẹ̀ ní British Parliament. Mi ìfẹ́ ká kíní ẹ̀ lóyìnbó ni, ló jẹ́ kí n sọ ní Yorùbá. Àwọn òyìnbó yìí náà mọ̀ padà wá kọ̀tàn fún wa. Sáwọn tán sọ wípé àwọn ti rìnrìn, àwọn ò rí ìlú kankan tó lágbára tó wa. Ṣé ìtàn wa ẹ̀yin wá rò pé wọ́n ó sọ bó ṣe yẹ kí wọ́n sọ? Ṣẹ́yìn rò pé wọ́n ó sọ bó ṣe yẹ kí wọ́n sọ? Dẹ̀ tán bá fẹ́ sọ bó ṣe yẹ kí wọ́n sọ gan, ṣé àwọn tí wọ́n lọ rèé bá tí wọ́n fún wọn ní information tán fẹ́ lò fún tán, ṣé wọ́n nímọ̀ nípa rẹ̀? Wọ́n lo pàdé àgbàlagbà lójú ọ̀nà oníkókó ọlọ́gbọ́n, só mọ̀ bó sínwín dàgbà ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tán pìtàn ní ìsìn tí wọn ò wá tàn bí tó ti yẹ kí wọ́n wá, tí àwọn ẹnìkan bá wà lọ rèé ṣèwádìí ìtàn lọ́dọ̀ wọn tó ní káwọn ló fáwọn létàn, àwọn ló sọ pé àwọn náà fẹ́ sọ̀tàn ìtàn tí wọn ò mọ̀, tí ò yé wọn. Ìtàn tí ò yé wọn ni wọ́n sọ pé àwọn fẹ́ sọ. Láti má bàa jẹ́ ká gbára wa lásìkò, gbogbo ìlú tán bá ti láwọn fẹ́ jẹ ọba, tán bá ti yọ ti Ifá kúrò níbibẹ̀, wọ́n tanra wọn lásán ni o. Ìbéèrè táwọn yóò mọ̀ wá béèrè ni pé àwọn ìlú tó wá jẹ́ wípé wọ́n ti máa mẹni tó kàn tí ó jọba ń kọ́. Kò sí bí wọ́n ṣe mẹni tí ó kàn, èyí ó ṣàkọ́kọ́ lọ rólé mọ́gàjì náà. Bí àpẹẹrẹ bí ìlú wa nìbàdàn. Mo mọ̀, ó dá mi lójú pé agboolé tí wọ́n ti fa mọ́gàjì náà kalẹ̀ gan, wọ́n ti kọ́kọ́ pé bíríkótó, wọ́n ti pé bíríkòtò, wọ́n ti pé báyìí báyìí láwọn àgbàlagbà bẹ̀. Ẹni tá a fẹ́ fà kalẹ̀ yìí tó kájú òṣùwọ̀n, sáwọ̀ rẹ̀ kájùlù, táwọ̀ rẹ̀ ọ̀bá kájùlù yíya ni ó ya. Wọ́n ti ṣe bẹ́ẹ̀. A tún rá àwọn olórìṣà kan táwọn náà tó ń pẹ̀lú ọ̀bọ jáwùrà, táwọn náà sọ pé ẹyin kí ní jẹ́ fá ti fá bò ó, Ifá kọ́ná fi yan ọba. Ẹjẹ́ àjọ bira wa, tẹ́ bá dúró àwọn olóòṣà bẹ́ẹ̀ pé kí ni wọ́n ń dà, wọ́n sọ pé àwọn ń dẹ́rìndínlógún. Ẹ dákun, òòṣà wo ló lẹ́rìndínlógún? Tá bá lè bira wa, inú mi dùn pé tí gbogbo yín náà ó bá sọ, ẹ sọ pé Ọ̀rúnmìlà ló kọ́ ẹ̀rìndínlógún fún Ọ̀ṣun. Ẹ ní Ọ̀rúnmìlà ló kọ́ ẹ̀rìndínlógún fọ̀ṣun, táwa ló lẹ́rìndínlógún. Tí Ọ̀rúnmìlà kọ́ lẹ́tọ́ka sí ni, kí ni wọ́n ń kí inú ẹ̀rìndínlógún? Ṣé Ifá kọ́ náà ń kí ń bẹ̀ ni? Ṣé Ifá kọ́ náà ń kí ń bibẹ̀?
tó túmọ̀ sí pé oko ò lè dalẹ̀ lẹ́yìn ẹ̀pọ̀n. Ó ní iṣẹ́ tẹ́lẹ̀dùmarè gbé fún rúmọlẹ̀ kọ̀ọ̀kan. Ọ̀rúnmìlà ló lẹ́lẹ́dùmarè gbé ọgbọ́n fún. Wọ́n ní kò sóòṣà tó mọ̀ dé òjò bí ò ṣe Ṣàngó, kò sóòṣà tó mọ̀ dé afẹ́fẹ́ bí ò ṣe Ọya. Ẹ má jẹ́ ká torí àwíjàre kí tó tán lẹ́nu. Kò sí bá ti sọ̀rọ̀ ọgbọ́n ìmọ̀ tá à ní sọ t'Ọ̀rúnmìlà mọ́. Àbí nígbà tá a bá fẹ́ yan ọba tẹ́ ẹ bá sọ pé Ifá ni wọ́n ń dá, 16 ni wọ́n wà dá. Bọ́n bá 16 náà, Ifá 16 náà. Tó bá yẹ pé ní tá a bá mọ̀ nù. Ìtí dẹ̀ ń ṣe ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé a ti gbàgbé wípé ọ̀tọ̀ ni Ifá, ọ̀tọ̀ ni Ọ̀rúnmìlà. Ifá ọgbọ́n ni tó jẹ́ pé gbogbo wa ló yẹ ká mọ̀ nípa ọgbọ́n. Ọjọ́ ní Ṣàngó ni ó yẹ kó mọ̀ Fá. Ọjọ́ l'Ọbàtálá ni ó yẹ kó mọ̀ Fá. Ọjọ́ ní Yemọja ni ó yẹ kó mọ̀ Fá. Gbogbo wa la jọ ní. Nígbà tá a bá sọ pé Ifá kọ́ náà fi yan ọba, ṣé Awẹ̀rẹ̀ ẹ̀rú fọ́ sóhun ni wọ́n fi yan ọba ni wọ́n fi mọ̀? Ẹ jẹ́ ká wá tán ká lè mọ tábà mọ̀ sọ. Ní paríparí, ẹ má jẹ́ ká torí ohun tá a fẹ́ jẹ ká fi bà àṣà ìṣẹ̀ṣe wa jẹ́, nítorí pé gbogbo ohun tá a bá ṣe lónìí yóò di ọ̀rọ̀ tán tó bá dọ̀la. Ìtàn ó sọ nípa tèmi, ìtàn ó sọ nípa tiẹ̀. Kí ni mo fẹ́ kí ìtàn ó sọ nípa tèmi? Kí ló fẹ́ kí ìtàn ó sọ nípa titiẹ̀? Ṣé dáadáa ni àbí dàkejì? Ẹ jẹ́ ká rántí àwọn olówó àná, ẹ jẹ́ ká rántí àwọn ọlọ́lá àná, ẹ jẹ́ ká rántí àwọn afipágbapò àná. Àwọn dà gbogbo làlà kókó fẹ̀fẹ́ gbogbo wa. Pọkọ́ má gbẹ̀ lódùn mọ́. Níjẹ́ tí ọkọ bá pàgbẹ̀ mọ́, onílẹ̀ ò mọ̀, ariwo ọ̀tá yeye. Ẹ má jẹ́ àṣàyè bá ṣe báyé o. Ẹ̀rọ la bá nígbà tá a délé ayé.